Àwọn ọ̀dọ́ langba orílẹ̀-èdè Nàìjíríà fohùn ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ gbọmọgbọmọ wípé bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Ààrẹ Tinubu lóòótọ́ la mọ̀ wípé iṣẹ́ gidigidi ló ti ṣe, bẹ́ẹ̀ sì ni gbogbo ipá àti agbára rẹ̀ ló sà láti rí wípé orílẹ̀-èdè bọ́ lọ́wọ́ gbogbo ìṣòro tó ń dojúkọ wá. Wọ́n ní ṣùgbọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti gbọ́ àti láti ṣe àwọn ohun tí ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ń fẹ́, bí onírúurú fàákàjà ṣe ń milẹ̀ kiri agbègbè lórílẹ̀-èdè yìí, pàápàá jùlọ látàrí ìwọ́de tó ń jà rọ̀bìrọ̀bì lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àkọ́kọ́ ná kí ààrẹ wá nǹkan ṣe lórí ìrànwọ́ owó epo pẹntiróòlù kí ọ̀wọ́n gógó oúnjẹ bá lè dínkù kálékáko lórílẹ̀-èdè yìí lásìkò tí a wà yìí. Wọ́n ní ìyẹn ni wọ́n ní ju gbogbo ẹ̀ lọ kí ààrẹ túbọ̀ dìgbò lu àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tí wọ́n jẹ́ ajẹgúdújẹrá ní ẹ̀ka epo pẹntiró. Wọ́n ní ìyẹn èjì wípé kí ààrẹ yéé gbé owó kalẹ̀ fún àwọn gómìnà ìlú káàkiri orílẹ̀-èdè yìí mọ́, bí ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ owó náà ni àwọn gómìnà ìlú káàkiri orílẹ̀-èdè yìí kọ̀ láti fi dun àwọn ará ìlú nínú. Kí ààrẹ máa tẹ̀síwájú ìpinnu rẹ̀ nípa lílo àwọn ìjọba ìbílẹ̀ kàn sí ará ìlú. Wọ́n ní ju gbogbo ẹ̀ lọ sọ wípé ààrẹ ebi ń pa àwọn ènìyàn lórílẹ̀-èdè yìí púpọ̀ gidigidi. Wọ́n ní nítorí ẹni ebi ń pa kò lè gbọ́ fèrè yàfùnyàfun. Kí ààrẹ jọ̀wọ́ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá tẹ́tí sí ohùn ará ìlú. Bákan náà kí ààrẹ pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fún àwọn ọ̀dọ́ langba orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́.